Ọmọ àti kékeré pẹ̀tù. Ọ̀nà dókè tán ó yà pàràkà. Ọmọ àti kékeré pẹ̀tù. Ọ̀nà dókè tán ó yà pàràkà. Fowó lọ̀ wá, fowó lọ̀ wá. Bí òbí bá so, ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lòrìṣà. Bórógbó bá so, ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lọ Ṣàngó. Ayé ẹ wá fowó lọ̀ wá, ẹ wá fi òwò lọ̀ wá. Me, I don't press. Tó bá sọ pé ẹran tó máa kọyọ̀ pa, ṣé bí ti gbin yín ni? You don't know as e dey go. Baba no dey. So òun rẹ̀ wọlé àbí? Ṣé a máa ti wá ni wọ́n bá tìyàwó? IBD dé wa. Ọ̀gá àgbà. Aláyé. Wa. Tó bá sọ pé ẹran tó máa kọyọ̀ pa, bí ti gbin yín ni? Ṣé you don't know as e dey go? Òun bá aláyé tí wọ́n máa tìyàwó. Sọ wá lẹ́bi sọ̀kan fún ẹ̀, nǹkan tí ò yẹ lẹ́bi sọ fún ẹ̀. School méjì ló wà ní ọgbà ẹ̀, school 1 and school 2. Àwa la ní school 1. School 2 fẹ́yàn òun ò tè tẹ́ mọ bó ṣe ń lọ. Ọmọ ìdè first me. What's the price? Anybody tó bá dẹ̀ ti price on láti pay. Wọ́n ti ní kí wọ́n má ṣe o ti ṣe tán ti dá pọ̀ mọ́ ẹ lọ́wọ́. Bàbá. Wọ́n má wọrí ikú tó rọrùn ni mo fẹ́ kó kú. Gba ìbọn yìí kó fi para ẹ̀ fún ara ẹ̀. Baba, you did the massive for us, swear. Baba, wetin dey happen now, Baba? Ẹ má ọ̀rẹ́ filẹ̀. Baba, kò ní jà fún ìdè kiri. Bẹ́ẹ̀ tí mi máa fẹ́ iná ni. Ẹ ló kò lè pa náà bì. Ẹ kẹ́tẹ́ pa máa wọ́n pa yìí. Ọmọ àṣẹ. Sọ ìwọ ló bọ́ táwà nínú ìbọn tó wà lọ́wọ́ yàrá. O ti rí ibi tí actor ti carry last rí. You are a big fool. Ó yẹ kí lórí ẹ̀ ní guy. Aláyé irun guy. Gbogbo fọkọ̀ tó bá gbé sìn o fọkọ̀ bú sìn yìí just ordinary exam lásán la ṣe fún ẹ o àbí bàbá tó àìlè gbogbo fọkọ̀ orí ìyá kan kó ẹyọ wa máa lọ lé mi bọ̀ lé mi kò ní délé pé kò ní dáa fún ọ. Lásán la ṣe fún àbí bàbá gbogbo yẹn fóònù. No time. Ìkúnlẹ̀ àbíamọ sílẹ̀. Ṣé ìgbélé tá a ṣe ìbọn ọkọ ní solution àwọn ayé bá ṣe máa bá àgbẹ̀ta ṣe máa ṣẹ́gun nìkẹ́ ká mọ̀. Òórùn yìí pọ̀. Ṣé bẹ́ẹ̀ mọ̀ àwọn fámìlì wọn pa àwọn fámìlì wọn náà mi ò lè ṣe wàhálà ọkọ̀. Àṣàkó ládùúgbò. Ẹ wo àǹtí Bísí èyí tẹ̀ ṣe yẹn kan dìrẹ́ sí. Fámìlì wọn ni kẹ́lẹ́ ká pè ó. Ẹ pé fámìlì wọn o. Ó bẹ́ ta o. Ẹ wo bó ṣe kẹ́ èmi ò lè ṣogun ọlọ́pàá o. Solution nìkẹ́ ká ètè mọ̀ báyìí o. Sọ́yìn ta ló ṣe tí ó bá rí jí ẹnu yọ gbọ́? Ṣé bí yóò ṣe kú lélẹ́yìn? Nígbà tí ẹni sọ̀rọ̀. Ṣé bí yóò ṣe kú rẹ̀ torí Ọlọ́run? Ẹjá lọ. Ibo ló ń lọ? Ẹ má bínú. Èmi náà wá gbé wọn dúró dè mí ní a fẹ́ travel. So èmi náà wá gbé mi. Ìwọ fẹ́ rìnrìn àjò.
ṣojú ń dùn ẹni ṣé wọ́n fúnra rẹ̀ ò ní nǹkan tó kọ sí ara mọ́tò yìí. wọ́n kọ nǹkan kan sára mọ́tò yìí àbí kí. àjùlé ọ̀run bẹ́ẹ̀ àjùlé ọ̀run ló wà lára mọ́tò tó fẹ́ wọ̀ yìí lè tó túmọ̀ sí wípé tí o bá fi lè wọlé sínú mọ́tò yìí o ò tún padà sílé ayé mọ́ o ti dèrò àjùlé ọ̀run nìyẹn. ẹlẹ́dàá mi ò ní jẹ́. ẹ wo ọ̀tọ̀ níbi tẹ́mi rò pàjọ́ ń lọ o èmi ò bá yín lọ sájúlé ọ̀run bóyá kẹ́yìn máa lọ ó dàbọ̀ o ẹ ṣé. Adébọ́lá ṣá máa lọ àsìkò ní tó wọ́ má ti dá wa dúró. ẹ fi sílẹ̀ tó bá nù wọn lọ ẹ jẹ́ máa lọ tiwa àbí kí lẹ rí. ẹ já máa lọ ẹ fi sílẹ̀. Ìkòkò rẹ̀ mi. Báwo la wọ̀ nílẹ̀? Démọ́lá! Démọ́lá! Mr. Démọ́lá. Démọ́lá àti ń lọ. Ẹ jẹ́ a lọ, táìmù ti lọ. Ibo lẹ ń lọ? Ẹ wo èmi ṣe jí ni o ó rẹ̀ mí èmi ò lọ bí kankan mọ́. ilé tó bó lọ mọ́. Kò sí nǹkan kan mọ́ kan ara mi ò kàn lọ́nà ni. ok mo ti mọ tó ń ṣe ẹ́ ṣé nítorí wàhálà tó wà láàrin wa àti Mr. Akin. tó bá yẹ pé yẹn ni yín kò mà sí iṣu lórí yẹn má ti gbà gbogbo ìyẹn yẹn ti lọ bọ́sì tako yẹn ká lọ bí tá fẹ́ lọ jàre. àbí náà. mo fẹ́ wo bóyá kẹ́yìn náà máa lọ mọ́ ẹ jẹ́ ká má lọ. èwo ni ká má lọ ọdún. Ó máa dùn mí tẹ́ ẹ bá lọ o. ẹ wò tó bá ní olùmọ̀ ká wà lóṣù à. ẹ ṣe yàrá dùn. gbogbo yẹn jàre la. Ọlọ́run sìn lọ mo gbé ìjọ. Ìkòkò ẹ̀mí. Ìkòkò. 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 Ìgbà kan tó rí yẹn kò má lólé ayé kú. Gbogbo ohun tó pamọ́ o. Guys, everywhere just dry. Gbogbo ọmọ tá a máa ń gbọ́ pẹ́ lọ́wọ́ yẹn gan wọ́n ti sá kúrò nù ọgbà. àwọn yẹn ti gbọ́ kò yẹ ẹni wọ́n ti mọ bó ṣe ń lọ òyìnbó gan òrìdì mọ́ òyìnbó gan ti gbọ́. ọmọ wọn ti mọ mi kí n change àwọn góòdù mi àárí góòdù gbà láwọn ọmọ ẹ mọ. àwọn eléyìí gan ó ti hold mo kàn ń manage ẹ náà ni àwọn ẹ̀gbọ́n ti gbé bọ́ọ̀dì wọn ti dápa ọmọ pàrọ̀ wọn dùn mí lánàá ni àmọ́ pé ìbọn wọn yẹn wọ́n máa ti bọ̀ jára ẹ̀ ọmọ orí jára ẹ̀ orí yọ ìyá ẹ̀. kí ló ṣẹlẹ̀ ṣé ó ti ẹ̀kún tó fún ni àbí wá o. Lama inna the building alaye Lama ti tẹ̀lé. ló ń lábára ìgbé àpò. ṣé ẹ ṣe fọkàn fún àmẹ́nà. fọkàn báwo báwo na clean job now. which kind fuck up now. àlàyé làwọn wà kárí ìlú ọ̀nà òyìnbọn ìbọn báwo mo ṣe mọ̀ gbọ́ ọ̀rẹ́ ìbọn. ṣe máa sọ fún yín pé náà ń jẹ́ lórí ni ẹni tó gbé wà ní ọ̀yà ṣe káwọ́ wà láàrin ìdílé ṣẹlẹ̀. ṣùgbọ́n pàdé mi dàpọ̀ ẹ mo mọ̀ dáadáa ó rí sí ẹwé ìṣẹ̀lẹ̀ from A to Z pẹ̀lú kíta lọ jẹ́ ṣé yẹn mọ́. là kí ló ń wá kiri tó fi rí wa. ọmọ mo fọ. okay Lama that one no be issue ṣé you understand o ní láti máa lera torí yẹn kí ni 411 like kí ni next thing. My name is Lama and I have strong mind. I will never change my mind. I want him dead. You want him dead? Ọmọ ti kú ti pẹ́ náà o. Ọmọ ìgbà tó yẹ kó ti dead. ọmọ ilẹ̀ kó pa.
àlàyé ló ti ń dòwó pọ̀ hold the energy now àdúrà o. Farabalẹ̀ jàre ìbẹ̀rẹ̀ kó máa gbọ́n tí o àníyá máa fà tó jáde ṣe àkọ́ máa strike láyà máa bọ̀. àgbọ̀dọ̀ jà plan ẹ̀nà gbogbo ohun tó pamọ́ o. rẹ̀gẹ̀dẹ̀ ni ó rẹ̀gẹ̀dẹ̀ ni ó ìwájú eléyìíta ọba. kí mo tiẹ̀ kọ́kọ́ fojú mi rí èèyàn tó ń pè ní Dre tó bá pẹ́ ṣí nínú mi kò ní kọ ẹsẹ̀ rárá wọn kò Dre ẹ̀wọ̀ ẹ ṣe àdúpẹ́ gan ẹ ṣe kú ìtọ́jú rẹ wá because arọ́wọ́ tọ́jú ẹ̀ lára ẹ̀ òun náà gbogbo gbẹ́nu pé mi ò wíwá dámiláre gan pé àti point ṣe mo tó yóò bá jẹ́ yàn tó ní ẹ̀mí ọlọ́run lọ́kọ́ máa ń gbà kí ló dé ṣógun láyé mi for all the same ẹ ṣe àdúpẹ́ ọlọ́run àti bọ̀ máa rìn lọ́wọ́. àmín o àmín o. ẹ̀kọ́ dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi tí ọlọ́run ṣe ní obìnrin tó mọ̀re tó appreciate kan tí kì í ṣe fún bí ẹkùn lójú mi lẹ́yìn mi ni ó sọ̀rọ̀ mi dáadáa fún yín but sista bọ́sẹ̀ àti bẹ́ẹ̀ ṣe mi díẹ̀ torí bá ṣe ń dúpẹ́ yẹn tẹ́yìn ṣe yẹn mo máa fi sọmọ lọ pé mi ni mo ti ṣe. yà mí lẹ́nu. sọ́rí olúwa tó yìnbó tó wà lọ́wọ́ mi ó jẹ́ mọ̀kàn tó tóbi lọ́wọ́ mi tí bá ṣe ju wọn tí ó sọ fún mi pé mo ṣe fún àti tí mo ṣe fún wọn tí ẹ̀yin fi òkè mo ṣe fún lọ ó tó bẹ́ẹ̀ ojú ẹ̀ lọ́wọ́ mi ó ní wọ́n ṣe lọ́wọ́ mi ó dẹ̀ hẹ́mi lọ́wọ́ mi. tó bẹ́ẹ̀ bébí má ṣe dá Abọ́sẹ̀dé. Abọ́sẹ̀dé ṣòro ẹni tí ò mọ̀ bá ló ń fọba ṣeré bísí mi tí bá ní kí n rojọ́ bébí mi olúwa dá mi láre mi dáre títí mi dáre ọmọ agbẹjọ ẹjọ ibo ni wọn ti fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀ náà níbo ni kí n ti bẹ̀rẹ̀ sórí ní àbáàrin àbí nílẹ̀ in fact tí bá ní kí n sọ̀rọ̀ dáre ilẹ̀ á kú ṣe yẹ yín ṣé nǹkan tí dáre ti ṣe fún mi. nígbà tí ẹ̀sìn ń bẹ̀ tó jẹ́ pé èmi àti ẹnìkan ṣoṣo ara tó ti dá fún mi tó sọ fún mi pé kí n má jẹ́ kẹ́ẹ̀dá olóhùn kan mọ̀ ṣé òun ni mo fẹ́ sọ ni. mo bó sáyé ò ní bàjẹ́ ṣé ìyẹn ni mo fẹ́ sọ láyé mi ni àbí ara tó ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí fún mi ni mo fẹ́ sọ. Baby, thanks so much. I really appreciate you. ṣé wàá tẹ̀sí mọ̀ báyìí báyìí. o ṣe bọ́sẹ̀ wọ́n lẹ́nu. Hello? Alpha? Yeah, I'm sure it's more. What's that? Wow, nice one. Okay, my device is a few minutes. My device. Alright, I'm sure. Sorry, baby. The court may see from seeing. Nice little tiny or attention. Very, very urgent. But open up a jet. Yes, 1 minute. Baby, kò lè dùn ìgbà tí wọ́n ti ń lọ tó wá ní káwá jókòó bíbá yóò di dùn wọn náà you go understand. ìgbó ọ̀pọ̀sẹ̀ ṣé ká fẹ́ bí sí. ẹ̀wù ń kú dáná rẹ̀ since the pain of your attend sí nǹkan tó wá important ẹ má kàn jẹ́ ká jókòó sí bíbá ẹ jẹ́ káwa náà máa lọ. ok ẹ má lọ rí ara ok. Okay, that would be better. Yeah. Alright. Oh, she will be there. Thank you. Thank you. kẹ́ mọ̀ pé bíbá máa wà boring sí wa náà. ṣé ìgbàgbé pé ẹ promise mi last time tẹ wá sí ìgbà yìí. ṣé bí ọ̀rọ̀ wọn ti yé mi sí i bẹ́ẹ̀ kọ́ ló ń lọ tẹ́lẹ̀ o wọ́n ti mọ̀ kọ́ta tàbí báyìí kọ́ máa ṣẹnu rẹ̀ tó bá ẹnu rẹ̀ máa wọ̀ rẹ̀ mi ṣe padà bọ̀ àmọ́ ó tọrọ tiẹ̀ wọ́n á rọ́wọ́ mi. Let's go. All right then. Let's go. Baby, mi rí mọ́tò ní ìdẹ́rì o. Tí o ṣeré yìí. Mi ò rí lè ní ìdẹ́rì. No, ó ti pẹ́ náà ilé ìkẹ́ títí pé àbúrò wọn ti padà bọ̀ àbúrò wọn tó dé. Ibi màá tó dé.
mi ò kó mọ́tò ẹ̀kọ́ ní mi o. Mi ò mọ̀ mi rí. Ta ló sọ pé kò mọ̀? Ẹ máa bí mo fọ́ mọ̀ tẹ́lẹ̀ mi. Bàbá sọ pé kò mọ̀ dáre. Ẹ tún ṣèrà ilé yìí. Mo ti pẹ́. Ẹ tún ní mi tún bọ̀. Mi tún fọ́ fẹ́yìn. Dáre. Ẹ mọ̀ kó tèmi ti ń rò ní pé gbogbo mọ́tò tẹ̀ ń lò yìí. Ẹ mọ̀ pé kò gùn ìgún kí bébì yín máa gun ọ̀kadà tàbí kó máa lé káàbù mú kiri. Òun lẹ ti sọ pé àbúrò ẹ̀ tún ń bọ̀ yìí. Èmi náà mo wish bẹ́ẹ̀ àmọ́ òun fún ara ẹ̀ ní òbí lọ́wọ́ mi kó béèrè. Béèrè. Ó béèrè. Mi ò béèrè bó ti ń béèrè báyìí bébè. Mélòó ni mọ́tò? Ó ti béèrè sà. Ọkùnrin sí. Ó ní kí n béèrè. Ó máa béèrè ní báyẹn sọ fún mi. Ó béèrè. Ó béèrè. Mo ti béèrè. Ó ti béèrè. Mo ti béèrè. Bí sí o, mo ti béèrè. Àbí kò ti béèrè. Mo béèrè mi jẹ́ mo ti béèrè. Mo ti gbọ́ mo ti. Ìkòkò ẹ̀mí, ìkòkò, ìkòkò, ìkòkò. Sórí eyín mi gàdàgbàgàdàgbà yìí tí mo bá fi gé obì fún ẹ o lè má jẹ o àwọn tí mo bá fi bá ẹ sọ tọrọ mo fẹ́ kó mọ̀ wípé 100% confirm ni nǹkan tí mo rí ẹ rí o. Ẹ notice pé the other time tí bọ̀bọ̀ boyfriend kí ló ń kọ ẹ̀? Dáre mi. Tó gbé wa jáde. Ẹ notice pé mo kàn wà mú díì gbogbo nǹkan tó wọ́n fà mí kò sí tí mo gbà ń bẹ̀ mi ò mú bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ jẹ́. Inú ọ̀pọ̀ yóò sí ní mood. Bí mood máa ń kò sí ẹ̀ ṣọ́rọ̀ mood ló délẹ̀ yìí ṣẹ́rí spirit mi tí ò bá ti báyàn ṣe ẹni yẹn ní burúkú ni ẹni yẹn ìkà ni spirit mi tó bá dé bá mi sọ̀rọ̀ kò kí ń tàn mí jẹ bí mo dẹ̀ ṣe wà spirit mi ò bá dá mi yẹn ṣe spirit mi sọ fún mi pé ó ṣoògùn owó ni because ẹni tó ń wa imáyà lójoojúmọ́ tó ń ṣiṣẹ́ kò jẹ́ máa sọ pé òun ra rí mọ́tò yẹn òun tún máa rà mí wọ́n tún ṣì ń gbé brabus kan bọ̀ jọ iṣẹ́ wo ló ṣe bí mi dẹ̀ ṣe wà yìí advice tí mo ní ni mo fẹ́ yá ẹ o ṣé o mọ̀ wípé owó ló ná nísìnyìí àfàìmọ̀ kó má padà jẹ́ pé ìwọ gan ló máa ná bí owó tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ bó ṣe wà ó ṣoògùn owó ni ó dẹ̀ máa lu ẹgbẹ́ yìí ni. Bísí ibi tó sọ̀rọ̀ dé yẹn please. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi ni oògùn owó ni Dámiláre tèmi ṣe àbí kí ló mean ẹ̀yin tó bá ṣoògùn owó lọ ṣoògùn òṣì ta ló ní spirit wèrè àwọn Ìtàláyò ní spirit mi ẹjọ́ yẹn rí mo wà mọ́dù ẹgbẹ́ kìíní kan kó ń wẹ́kọ̀ ṣe fàájì ni kò wẹ́kọ̀ ṣayé ni ó wá ń sọ pé Dámiláre tèmi ṣoògùn owó okay mo ti ń get ẹ o mo ti ń understand ẹ o ti ń heavy o ti ń fọ́ fáyé o ti ń fọ́ fún Dáre mi nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ni o ti ń fọ́ fún ṣèbájọ́ kìíní àná bíbá yín sìn ní bíbá yìí tí boyfriend ẹ wá tó wá síbí Tanya ẹ wá gbé wa jáde o ẹ wá gbé wa lọ ṣe fàájì o ó kúkú wà ń bí tó ní ẹ má wọrí mú bọ̀ lọ́la ọlẹ́ ò tí ì tán tì náà àrí kó wá mọ́ o àwọn àtúrẹ́yìn tó gbé yín lọ ṣe fàájì tó gbé yín lọ ṣayé ojú ti rí the minutes bó ṣoògùn owó bọ́sẹ̀ gbà mí náà. Má ronú bẹ́ẹ̀ yẹn tí boyfriend ẹ̀ tó ń sọ ó lè má ti ka change mọ́ lọ́wọ́ títí ti sìn yes so má fi yẹn ṣèbínú ọjọ́ táyà jáde pẹ̀lú boyfriend ẹ̀ Dámiláre mo ṣàkóso observe pé Bísí o gbogbo nǹkan tó ń fà ẹ̀ ó ń reject ẹ̀ bóyá mi ò sì á mọ̀ pé nǹkan tó tó báyìí ni ó wà ní mind bíbí tèmi dẹ́rì Mr. Dámiláre mi ò réyàn yẹn bí ẹni tó lè ṣoògùn owó no má get me wrong ẹni tó bá ṣoògùn owó kì í kọ síwájú orí but at the same time ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn lèèyàn máa fi ń wò Tóyìn mo máa advise ẹ pé kí ìwọ náà try láti observe ẹni yẹn dáadáa like kò try láti study ẹ kò mọ orí èèyàn tó jẹ ṣé ìgẹ. ó ṣe jàre ìwọ náà pọlọ sọ̀rọ̀ ọmọ bó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ ọmọ bó ṣe ń bọ̀rọ̀ sọ̀rọ̀ tó máa wọnú orí ọ̀rẹ́ yẹn. ó sì sọ̀rọ̀ tó náà pọlọ á dáa fún ìrìnsórí burúkú. ẹ wo gbogbo ọkọ mi ṣoògùn owó bíbí mi Olúwadámiláre Olúwadámiláre ọmọ agbẹjọ bó ṣoògùn owó ẹ dá padà ọmọ ń ṣiṣẹ́ kà ó ń gba contract àwọn iṣẹ́ ńláńlá ló ń gbà. ó ló wrong ó lè gbà mọ́ mi lọ́wọ́ o àmọ́rú yín ẹ̀ bọkùnrin jẹ́ fún wa tán ẹ̀ wá tán tẹ́ bá máa rí lẹ́yìn àti lọ. kí ni má ṣe àmọ́rú yín bọ́sẹ̀ ò ṣe gan. tí má ti lọ sọ́dọ̀ Dámiláre mi sìn ìwọ nìkan ni màá máa mú lọ. èmi tiẹ̀ lè má lò má fi yẹn ṣe bínú má bínú sí. ó bá tẹ̀ lọ ìwọ èèyàn gidi ní ẹ
àjọ máa lọ ni ẹ kóra yín lọ. Ọlọ́run ṣe dárí rí ṣe wọn dúró. Ẹgbẹ̀lẹ̀ ti yín àtẹnu. Orí òtọ́rọ̀ o lè sọ kankan náà jọba fi ń ṣoògùn owó gbẹ̀yìn ni. O lè ní ẹ olójú kòkòrò o lè bá rẹ̀ sọ pé nǹkan tó ń ṣe ò dáa ló imagine o mọ bóyá fẹ́ sọ̀rọ̀ o kàn ń yà síbi òun yà sí nítorí owó wọ́n máa lò ẹgbẹ́ yìí ni. Tí ọ̀rẹ́ dá mi láre yẹn tó tún lówó jù tó máa ń tẹ̀ náà tó wá ṣe yẹ. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ sórí ọkọ tèmi oní pẹ́ńsù yẹn gangan ó ti pè mí ó ti tó mi yán lè. Olúwa mi pẹ́sẹ̀nsà ló máa ṣe amọ̀rún ìpẹ̀lẹ́ ìyàwó Bíọ́lá. Òkùnkùn lájọ gbá tó máa lè lájọ ó lè ọ̀fọ̀ ó lè sọ̀rọ̀ ó lè sọ ó ti jẹ́ dodo ẹni òkúdò. Ó jẹ́ pé bí mo ṣe ń bá sọ́n gbà yẹn tí mo ṣe ń pariwo wọn ni wọn náà ń pariwo ló ń bá sọ́ ni I'm very sure pé tó yín ò ní dèrò nù kòtò báyìí òun ló ti ṣẹlẹ̀ báyìí ṣé kò ti ṣẹlẹ̀ àmọ́ tógo bá ń jẹ́ ti Ọlọ́run tẹ́mi mi bá ṣì wà bọ́bọ́ dáre àbí kí náà porúkọ ẹ̀ wo kò ní lọ scot free máa jẹ́ kí wọ́n jèlẹ̀ máa jẹ́ kó mọ̀ wí pé Tóyìn ní èèyàn. Bísí ikú Tóyìn dùn gbogbo wa but a máa ní láti take it easy o ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí a bá ìbọn lọ́wọ́ ẹ̀ a rí àdá lọ́wọ́ ẹ̀ a rí bóyá ìbọn àbí ọ̀bẹ ló fi stab ẹ̀ so kí ni evidence to prove pé òun ló pa mi nífẹ̀ẹ́ ká ṣe nǹkan tó yẹ pé ó máa tún bu wá lọ́wọ́ o. Ara nǹkan tá à ń sọ náà nìyẹn bó ṣe máa sá sẹ́yìn tó máa sá síwájú nìyẹn tó bá jẹ́ pé nígbà tí mò ń bá sọ ń gbà yẹn ni kí wọ́n náà bá sọ ni kò ní dèrò onú kòtò àmọ́ wo jẹ́ kí èmi jẹ́ kó yẹ o sórí bọ̀bọ̀ yẹn tó bá claim pé òun mọ èèyàn èmi kan jẹ́ kó mọ̀ wípé mi gan mọ èèyàn sórí ẹsẹ̀ mi méjèèjì yìí máa rí pé mo rán lẹ́wọ̀n máa rí pé mo rìn débi tó ti bá mi rán lẹ́wọ̀n bẹ́ẹ̀ ni. Ní sùúrù kí ló dé ó ti ń go far o. Mo ti ń go far. Mo ti gbọ́. Because ibi tó mọ́rọ̀ yìí lọ ó ti. A ní mo ti gbọ́ sẹ́ ibi tẹ́ ẹ ti dé náà ló wà ní ìwọ náà ló ti dé bẹ́ẹ̀ kò sí wàhálà mo ti calm down mo máa ṣòwò. Ìkòkò ẹ̀mí ìkòkò ìgbà kan torí yẹn kò má lólé ayé kò. kí ló dé Dàpọ̀ ibà ló ń gbà ìbọ̀ kéléde gbé lọ́wọ́ bìlísì tó fẹ́ málàmù sí dání nù. kí ló ṣẹlẹ̀. àwọn lion guys ẹ ibi ìbà iná gbà lọ. lion guys mo dárò kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún mi mi ṣe nǹkan fún wọn. má béèrè pé kí ló ṣẹlẹ̀ o ó dàbí pé ìwọ náà wà bọ̀ ìwọ dẹ̀ náà fẹ́ pa. èmi mo dárò. ó dẹ̀ mọ̀ pé active mode làwọn guys máa ń wà always. mo dárò kí ni màá ṣe báyìí kí ni mo ṣe. èmi. ṣé tó bá kú sí tí kò bá pa ẹ́ sìn ṣáwọn yẹn máa ní ikú pa ẹ́ ni àbí wọ́n ló fẹ́ nu ara ẹ̀ pé kú kíkú wá pa ẹ́. èmi náà mọ̀ bá mi mo mọ̀ pé ẹni ọgbọ́n kò tó nǹkan ẹni òwúgọ́ pa ló pọ̀ jù mo kọ́ ní. ok ó mọ̀ fúnra ẹ̀ àbí ok òun wẹ́ni tó máa sọ fún ẹ ni bí tó bá kú sí àwọn olùkọ́ máa sọ pé oró ńlá lọ dá tọ́ọ̀dẹ̀ wọn bó ṣe ń lọ go see wetin I go do. have mercy yóò lọ. ilẹ̀ kò lára náà try gan kó tó kú sọ̀rọ̀ débi. àyànmọ́ tiẹ̀ ní kó máa kú látọ̀. ó ọ̀gbẹ́ni má lọ́bẹ̀ àyànmọ́ ẹ̀kọ́ kádàrá ẹ̀ ó ti yé ẹ̀ kádàrá tó kọ látọ̀run nìyẹn kó máa látọ̀dọ̀ wa ó ti yé ẹ̀ kí lè máa lọ jọ.
Fuck you. Tábàdé wí, àókù náà ni. Mo bínú sí ẹ o. Mo bínú sí ẹ gidi gan wọn ni. Àgbègbè bá ṣe ń bọ̀ yẹn, táyé wà lójú ọ̀nà yẹn, kò tí ń rò ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ń gbénu mi. Kí ló dé? Àti jókòó àti pẹ́tipẹ́ náà. Ló ṣẹlẹ̀ kó o tiẹ̀ jẹ́ ká mọ̀ pé ìkọ̀ báyìí ni ká ṣe, ìkọ̀ báyìí ni ká má ṣe. Every tí kò ti ń lọ. Kí ló dé jẹ́ ká mọ̀? Fún ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ̀ wá lè zero ṣé òun fọ́ fún díẹ̀ ni? Kí ló ṣe tó fọwọ́ sábẹ́ àwọn sọ? Ó lẹ́ ń sọ̀rọ̀ bí ọmọ àṣẹ òun fọwọ́ sábẹ́ àwọn sọ fẹ́lẹ̀. Wọ́n ọ̀gbẹ́ni àlejò máa ń gbé bá kúrò àwọn ìjọba ìkàkàdé máa wà á dùn kékeré máa tí ń ga o. Wọ́n á náà là gan o. Tó bá náà wà máa ná àwọn àjùdọ̀ òde mọ̀. Àwọn ọmọ náà la ògbé wa débẹ̀. Ó kéré àwọn ògbé wa dé náà là. Ó wọlé mọ́ náà là kó má jọ ayé ọ̀gbẹ́ bíi gbé kí wá. Owó òde arákùnrin kan o. Mọ̀gọ́ wà aṣọ fọ́ fún ni kí ló ṣí ẹ̀ sí lò. Oh my guys, ọ̀rẹ́ sí mo ti ẹ̀rí ìtẹ́ ẹ̀ sọ̀rọ̀ di oyè mi jù bẹ́ẹ̀ lọ because ní ìmọ̀ òsì fúnra ti máa wọlé pẹ̀sẹ̀ ronú yẹn àwọn ọdún àti ajá ọ̀sùn nínú àwọn o ẹ̀rọ tó bí i àmọ̀dọ́gbọ̀n sí àbí wọn tẹ́ǹdì ẹ̀ mọ̀ pé àkókò bá ọmọdé ń rówó ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni èmi tẹ́ǹdì lẹ́gbọ̀n sí láyé tí mo lè ṣe fún yín. no tẹ́ǹdì ọ̀rọ̀ àmọ́tò alákọ̀ọ́kọ́ o là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ kò tún pẹ́ síra wọn rárá o tún sì gbé kejì àtúnṣe ń sọ pé ìkan tún ṣì wà lórí omi ó tún ṣì ń bọ̀ kí ló lè tó yẹn káwọn àgọ́ tiẹ̀ máa gbé sórí omi káwọn àgọ́ máa expect ẹ̀ bó tẹ̀ dọ́dún kan ká máa expect ẹ̀ pé mọ́tò wa náà bọ̀ kò wá sọ pé ò tẹ̀ nǹkan dì. mi sọ fún nǹkan tẹ́ ń rò dé ìgbà yìí ó lè má jẹ bẹ́ẹ̀ o. kò tẹ̀ wá rí bẹ́ẹ̀ rárá kò tẹ̀ àwọn bọ́tò òkè náà wọ́n sọ̀rọ̀ ní gbòòrò sí sọ ẹ̀ tẹ̀ máa ń bẹ̀ ẹ bẹ̀rẹ̀ wọn náírà pé àwòtọ́ ni òótọ́ ni àbí. Mo bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ jù àbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀. Are you Dari Ojolape? Yes. You are under arrest. Under arrest. Sir. Fún ti oyè tí ó pa. Mr. Dre, can you just move? Hello? Look for this one. Over the station. Please. Move. Mr. Dari. Yes, ma'am. No. Just go. Please. Move. Ọ̀rọ̀ dáhùn ohun gbòòrò lọ dákẹ́lẹ̀ sí ọjọ́ ẹni kò sálábàárò junction láwa. Òun nìyẹn ń sìn. Ṣé mo sọ fún ilé ẹ̀kan yẹn o. Mo sọ fún yín mo ní bọ̀bọ̀ yìí ó tẹ́ǹtì ni. Dre tẹ́ǹtì ni. Ẹni ṣùgbọ́n mo lọ tún sọ pé pa tó yẹn. Ok ṣé kò wá fún confet ọmọ kan tí o ṣe anything ọkọ̀ màdé sọ pé ó pa tó yẹn. kí ló ṣe bàtà kọ́lé wá ṣáà ní. Ìyá kò tẹ̀lé lọ sí police station. ní àlọ́ station. Ṣé káwọn máa lọ tiwa? Lọ second yẹn. Ọ̀sẹ̀ ni wọ́n máa sọ fún yàrá. ọ̀nkú ẹ̀rọra ẹ̀kú dúró adẹ̀níkẹ́ wọlé ká ṣe ìlàlejò ẹni ẹ ti bá òkè. I'm fine, Jerry. ẹ̀kú bàbá mi bá dàpọ̀ sọ̀rọ̀ ìwọ lórí wa tán o ó mọ wá dáadáa o orí ibi tá a kù sí látìgbà tó ti mọ̀ wá kò sí bàbá kò sí ìyá o èmi òun àti ọmọ mi yìí nìkan náà ni àníyàn kankan mọ orí wa tán o ẹ mọ ọmọ ẹni tẹ́ ẹ ń ṣe o ẹ má kẹgbẹ́kẹgbẹ́ ẹ má wùwà kí wà o ẹ jọ nítorí Ọlọ́run o wò kò sí gbogbo nǹkan láyé yìí láti lè wí pé kí ó kàwé ẹ̀ tí mi ò ní ṣe ó ṣàfi gbogbo ìwà ìdọ̀tí yẹn kó fi dá èmi òun ṣàti lè kàwé ní ọjọ́ tí ó bá lọ sí orílẹ̀-èdè tó lọ sí orílẹ̀-èdè bàbá wa tó sọ wípé òun lọ sí wọ́n lọ fún youth kìíní ẹ̀ youth service ẹ̀
Ọlọ́run ò máa ṣọpẹ́ lọ́jọ́ yẹn nínú mi máa dùn. Máa yá fọ́tò wá yá gbogbo ẹ̀ báyìí. Ipò tóun ti ẹ̀ka àwé yìí lákàyọrí láàrin wa. Ẹjọ́ torí Ọlọ́run ṣó ti gbọ́ má bá mi bá sọ̀rọ̀. Bọ́dà Yomi, ẹ bá dẹ̀ ti padà sí school. Kí wàá mi sọ fún bọ́dà Dàpọ̀ pé mo ti miss wọn. Rán ẹ sí. Kí ni yẹn? Mo fún yín gift. Gift? Dàpọ̀ ní kò fún mi ní gift ìwà sọ látẹ̀kàn. Let me ṣe surprise mi. Surprise ló fẹ́ fi ṣe. Ilẹ̀ pẹ́pẹ́. Ariwo kò sí. Alpha, ṣé kò sí anybody nínú ilé ẹ̀ mọ́? Sure. Ìkòkò ẹ̀mí, ìkòkò, ìkòkò, ìkòkò. Ìgbà kan torí. Tó tí àwọn Yorùbá wá kí lèmi náà wá ṣe yẹ. Ṣé o mọ̀ pé tí ìbí bá fà ìkara máa ṣe kiri? Àkẹ́sẹ̀ lè wí. Wo ó tiẹ̀ wá ń bí báyìí, ó dàn fún. Hello? Dọ̀, kí lo expect? Nígbà tí mi ò ti wá síbì kan, ọ̀rẹ́ mi náà ò lè wá. Wò kúrò ń bẹ̀, kúrò ń bẹ̀. Mo máa dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá ẹ̀. Ọ̀rẹ́ mi ti ní ká wá, so a dẹ̀ máa wá. Mo prepare fún wa dáadáa. Kì í ṣe ká wá débẹ̀ tó kó máa ṣe làwùlàwù. Ó yẹ kó yé ẹ. All right. Okay, Lolly baby, aṣàánú ẹ ni. Màá pè later. Ìwọ lọ́wọ́jọ́. Ọ̀rẹ́ mi. Ọ̀gá. Mommy. Baby. Yomi. Yes. Ẹ dúró, ẹ̀yin méjèèjì. Are you saying tí mommy ò bá ti lọ pàtẹ́ ẹ̀yin náà lọ? Oyin, kò yí ẹ, bẹ́ẹ̀ ni kò lè yí ẹ. Sórí friendship èmi àti màmá ẹ̀, a ti ń ṣe tipẹ́tipẹ́ kó tó lálàpọ̀ máa lóyún ẹ̀. Àjọlẹ̀ pọ̀ ní o. Kò sí pẹ̀. Ìmúlẹ̀ mi. Ọkọ mi. Mo wọ gbòòrò lọ, mo lọ ráwọn set mi. Jọjọjọ, àwọn akọ. Nǹkan tí mo try láti sọ ni pé ọmọ kékeré mọ́ mi wà ní. Ẹ mọ̀ nǹkan tó ń try láti sọ, ó ní wò pé ìwọ ti dàgbà, so kóun lọ rí àwọn set òun. Bó ṣe máa ń bú mi lé nìyẹn, kò dẹ̀ yí ẹ pé àwa gan-an, àwa sì wà ní gbòòrò. Ṣé bí ìwọ náà rí wa fẹ́ràn mi ṣọ́ ara ẹ̀? Ṣọ́ ara ẹ̀, má pe ọ̀rẹ́ mi lágbàlagbà. Má yọra ẹ̀. Irọ́ ni o. Sẹ́ẹ̀tì kan náà lè bí àti. Ok, àwa àti dàgbà, ó wá sẹ́ẹ̀tì ẹ lọ sí gbòòrò. Hello, come here, baby. Oyin, what's your okay? Mo wà okay, you welcome. I'm fine. She don't need anything. Ọtí pẹ́ fún kọ̀mí ṣe wá lálejò. O ṣọ́pù need anything. Okay. Jọjọjọjọjọ. Òróró mi bò. Epo ni kò gbé wá ṣọgbọ́n. Bí mo ṣe lálàá yẹn, aláhàbọ̀. Kábíyèsí Ọlọ́run. Ṣé rí àlá lílá ó pín sóríṣiríṣi ọ̀nà? Nígbà míì èèyàn ò lálàá, àlá ò mọ̀ tọ́ka sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ní pé àpẹẹrẹ rèé o, ẹ̀já ṣọ́ra. Nígbà míì àlá ò mọ̀ júwe tó ti ṣẹlẹ̀ kọjá láti pàkíyèsí ẹni sí wípé mọ́ rántí o, nǹkan báyìí ti ṣẹlẹ̀. Kí mi ìmọ̀ tó ń ṣẹlẹ̀ mọ́, àlá máa túmọ̀ síbẹ̀ ń gbà mí. Nígbà míì ṣeré èèyàn lè lálàá káàlà tá a wí yìí ó máa ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésí ayé tí bẹ́ẹ̀ ni. Ṣe rí
alẹ́ lè tẹ́ láì àlá tó lágbẹ̀dẹ̀. ọkọ̀ tẹ̀ ń wò ó nígbà míì ó lè jẹ́ ìrìn àjò téèyàn ò gbóhùn fẹ́ rìnrìn àjò kan ìrìn àjò tó fẹ́ rìn oríṣiríṣi rẹ̀ ní ìrìn àjò ní tí ń bẹ lẹ́yìn ìrìn àjò wọn ò dáa làláwọn ń túmọ̀ sí. èèyàn lè fẹ́ gbaṣẹ́ ńgbà míì kí iṣẹ́ yìí ó wọ̀ ọ̀yàn lójú kó wú èèyàn púpọ̀ ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn rẹ̀ ikú ni téèyàn bá lọ gbarú iṣẹ́ òun tó ti wá fẹ̀mí rẹ̀ lẹ́ǹkan. nítorí bẹ́ẹ̀ Ọlọ́run fẹ́ràn yín púpọ̀ kò fẹ́ fìyà jẹ yín kò sì fẹ́ kẹ́ ẹ sí rè ló yẹ jẹ́ kẹ́ ẹ láàlá tẹ́ ẹ láwọn. ṣùgbọ́n kò sí nǹkan tó lágbára àdúrà ká àdúrà wà láwọn àṣẹ torí pé ní tó bá fẹ́ ṣe èèyàn yìí máa ń gbójú yàn lọ ni. a pe àwọn orúkọ Ọlọ́run ọba ìsìnkú láìlẹ̀ àzámì Ọlọ́run ọba jálà jàlálù òun láàpè nígbà tá a bá pe orúkọ Ọlọ́run yìí tá a ṣe àwọn àdúrà tá a ṣe sàárà rẹ̀ ló bá tán Ọlọ́run ó mú tí ò dá tó fẹ́ ṣẹlẹ̀ òun yóò bá wa ká kúrò lójú ọ̀nà àdúrà òun là á ṣe Ọlọ́run ọba yóò sì jẹ́ kí àdúrà wa gbà. Ọlọ́run pẹ̀lú ojú ò ní ti ọgbà ayé. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا Like how many months do you want to? Mi ò lè lójú 6 months to a year lọ now. 6 months to a year? Yeah, of course. Oh, tí mo rò bí 3 months. Ní sùúrù. Èmi ò kì í ṣe àwọn guys tó máa travel tó máa gbàgbé àwọn fiance wọn sí Africa or something. Mi ò kì í ṣe irú àwọn guys yẹn. Tó máa lọ sí pẹ́pẹ́ òní rántí rárá. Fine, thank you. Má bínú pé a pẹ́. Bínú kẹ̀ ò pé ẹni ní Ṣọlá. I'm not. All right. Ó sọ pé ó fẹ́ rí mi. Yes. So. Oh, no understand. Thanks for your understanding. Mo fẹ́ kí mi àti ẹ máa fẹ́ra, and as a matter of fact mo fẹ́ kó tètè respond kó sọ fún mi pé yes a lè bẹ̀rẹ̀ planning wedding wa. Jọ̀ọ́ dúró fẹ́ràn mi ká máa fẹ́ra wa. Yes. Have you forgotten that your mom and my mom are sisters? No, they're not. They're friends. That's the more reason why it's equally possible, because we're more of a brother and sister to each other. That is the more reason why it's feel possible. Because tí ro ẹ bá wà ní ọ̀dọ̀ mi as my wife, ìyà ò lè jẹ́ láíláí. Because you are more or less my sister. No, Drew, I know you're joking, right? I'm not. Do I look like Mr. Latin or Mr. Bean? No, because I find it funny. Because I'm not a comedian. What's funny? No, because I find it funny. I love you. And I know you love me too. Okay, wait. Can we just take a slow pace? Okay, the thing is, I'll think about it. Yeah, okay, she problem, but No, wahala. I'll think about it. Promise. Not so far. Dollar club, one try one father. Of course.
Kí ló ṣẹlẹ̀? I'm deeply in love with her. And I'm asking her to kiss me, or can I kiss her? Ordinary kissing. Kiss him now. Oh yeah, now. Kiss him, Jare. Nígbà ní sùúrù ìbọn tí ẹ̀ ó ti máa ń bẹ́jú ní fẹ́ràn mi ní. Ìgbà kan torí yẹn kò má lólé ayé lọ. Ẹ wò mí ò bá wọn ṣọ. Kí ló ń ṣe wọ́n máa yẹ? Mo dẹ̀ sọ fún mi pé mo need ẹ urgently. Why not call her over the phone? Fóònù ẹ̀ ò lọ. Ó sọ fún mi pé it's not reachable. No, I'm very sure pé máa reach ara yín. Let's not forget. Fẹ́ràn mi pè mí jọ̀wọ́. Ó dẹ̀ lóun fẹ́ rí mi. Mo dẹ̀ lọ rí. Àmọ́ ìgbà tí mo bá débẹ̀ ọ̀rọ̀ a máa fẹ́ra ẹni ló gbé kò mí lójú. Kò sí nǹkan tó mú ní bẹ̀rẹ̀ tí ẹ bá fẹ́ra yín. Àmọ́ ẹ máa díjà lé láàrin mi àtọ̀rẹ́ mi. Ẹ dẹ̀ fẹ́ kọ́rọ̀ ẹ wá bàjẹ́. Mọ́mí, èmi rò pé tí ọmọ rẹ̀ yín bá fẹ́ mi, á jẹ́ kí bond yín wà stronger sí ni. Ìyẹn gẹ́gẹ́ bí ìwọ ṣe rò ó, àmọ́ kò rí bẹ́ẹ̀. Mo mọ fẹ́ràn mi dáadáa. Fẹ́ràn mi láìkí obìnrin. Nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́. Ìwọ Bùkúnmi, ìwọ ọ̀rẹ́ ọ̀fẹ́ ó wá jẹ́ boyfriend tèmi. Ṣé owó fún sí ẹjẹ́ kí n máa lọ ibi tí mo lọ? Ṣé o fẹ́ sọ pé o ò fẹ́ fẹ́ràn mi? Ebi ló kò ṣe sí. Sórí máa gbá etí ẹ̀. Tí n bá ṣe kí n ti máa gbá etí ẹ̀. Ìwọ ò ń ṣèyàn. Tí bá kí ṣe pé Tolú tó sọ fún mi. Kó o fẹ́ fẹ́ràn mi. Ìwọ sọ̀rọ̀ náà. Wọ́n sọ fún kò fẹ́ fẹ́ràn mi ni. Ṣé o fẹ́ fẹ́ràn mi ni? Ìwọ sọ fún pé mi fẹ́ fẹ́ràn mi. Ṣé o fẹ́ fẹ́ràn mi ni? Ṣé ìwọ sọ fún pé o fẹ́ fẹ́ràn mi? Ó dẹ̀ sọ̀rọ̀. O gbọ́, ìwọ náà bá mi fẹ́ fẹ́ràn mi. Níwọ̀n tí mo fọkàn tán lọ́ọ̀rẹ́ mi, ọ̀gbẹ́ni Gbẹ́ni Sọ́njọ́, kí ló bá mi fà náà? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló bá ti bá fẹ́ fẹ́ràn mi náà? Tí wọ́n nìkan ló fẹ́ fẹ́ràn mi fún ni? Tó kò lè sí ìkòtò fẹ́ ké sí fẹ́ràn mi máa fẹ́. Èmi bẹ́ẹ̀ ni mo sọ ilé ẹ̀kọ́ sọ̀kan fún ẹ àti wọ́ ṣẹ́ẹ̀rì mi ò ní kẹ́ má fẹ́ fẹ́ràn mi bọ̀ kò sí bá ń bá lẹ́ẹ̀dì bọ̀ tó lè gbà mọ́ mi lọ́wọ́. Èmi ni mo nìkan mi kò lè sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Bẹ́ẹ̀ nìkan yẹ kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Nítorí fẹ́ràn mi ọkọ ti tẹ̀mí ni kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Fẹ́ràn mi ni mo ní. Wọ́n ilé ìgbẹ́ ló fi ṣe o. Wọ́n ilé ìgbẹ́ lẹ́nu bẹ̀. Èmi fẹ́ràn mi máa fẹ́ kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Kí ni nǹkan tó ṣàpèlè? Ṣé wọn ò ní ṣẹ́ lọ́wọ́? Ọmọ ọ̀rẹ́ mi tó ti bá wọn. Ṣé pẹ́ lórí fẹ́ràn mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe ìjà ó bó ṣe ń pariwo. Ṣé fẹ́ràn mi ló ń fẹ́ràn mẹ́ta? Mo rọ́pò ọ̀rẹ́ mi máa wà rọ́pò pẹ̀lú àwọn ìyàwó tí wọ́n ì tí délé tí wọ́n ti ń jà báyìí. Ọmọ fẹ́ lóra wọn ni. Ṣé wà níyàwó? Ọ̀dọ̀ ọkọ ni mo bá wọn. Torí pé tó bá ń ṣe ni wọ́n níṣẹ́ lápá ni wọn ò ní máa jà torí ọkùnrin. Wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ máa dé sọ fún yín pé kó pè tàbí kó wá wò ní ṣọ́ọ̀bù. Ṣé ìwọ náà ti rí? Ṣé ńgbà tí fẹ́ràn mi ò bá sí nílé tó kàn jáde lọ bóyá 2 or 3 days tó délé jọ ṣó máa tẹ́ ẹ lọ́rùn? Ó máa di pé bóyá òun kí fún mi pé kí ló dé tí ò jókòó sílé pẹ̀lú ẹ̀. Inú ìyá fẹ́ràn mi ò dẹ̀ lè dùn sí. Ó yá sọ fún mi náà ṣé inú mi máa dùn wípé ọkọ ọmọ mi kò tẹ́kẹ̀ ọmọ mi dáadáa. Kò sí wàhálà. Mi kúkú ti fún lésì náà tẹ́lẹ̀. A jẹ́ wípé kò sọ náà mẹ́rin yẹn.
looking bad. We'll be gbogbo ẹ ṣe ń glitter. Look at you now. Tèmi ló ń sọ òsọ tiẹ̀. Kí ló ń ṣe mí? Oh, sorry, my bad. So, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe mí? Actually, àwáríyàn bí báyìí ni. Àwáríyàn àbí boyfriend yín gbé yín jáde? Àwáríyàn ni. Ẹ jẹ́ sọ tó tọ́. Àwáríyàn ni. Okay, that's good. Má jẹ́ ń da ẹgbẹ́ sínú ọ̀ràn. Yeah, let me just have your contact. O need láti mọ̀ Démọ́lá nígbà tí mo ń fẹ́. He's such a caring person. Lóòótọ́ ọ̀rẹ́ mi bọ̀ mo ti rí pé ó láìkẹ́. Ẹ mú láti ibi tẹ́ ẹ parí ẹ̀ sí. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. Ìwọ ìṣá. Kẹ́hìnì jọ́jí á lọ ọ̀rẹ́ lọ. kankan níbi kankan mọ́ gbogbo igbó pátá ló mà ti dìbò wò ó ṣírímà tí mo ra ilẹ̀ nílé sí ṣòwò ilé tó wà lọ́rùn wọn ti kàn báyìí ṣòwò ilé wọn ti kọ́lé sí gbogbo ṣé gbogbo igbó tó ń wo àwọn èèyàn ti rán mi. Báwo ni ọjọ́ mẹ́ta? You are now a big girl. Tóyìn kọ́. Ṣé o fẹ́ sọ fún mi pé o gbọ́ pé Tóyìn kú ni? Tóyìn ti ṣaláìsí o. Tóyìn ti kú. Ó ti kú. Kí ló pa? Kò sẹ́ni tí ò mọ̀ wípé nígbà tí Tóyìn ṣì wà láyé ó nífẹ̀ẹ́ owó ó lójú kòkòrò ibi tójú kòkòrò ẹ̀ ti dé nìyẹn ṣé bọ́ọ̀bọ́ kan ló pàdé nígbà yẹn torí owó bọ̀bọ́ yẹn bá lò. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ilé ayé tá a wà yìí o àfikún lọ́ọ́ máa ṣọ́ wa. Àmì o. Níbo wà ló wà lọ? Wọ́n ó kàn ní kí n check site kan níbẹ̀. Èmi náà tẹ̀lé mọ́ọ̀lù wá sí site. Ìgbélé ọkọ mi. All right, take care. All right. Yeah, bye. Lágbára o. Ta ló ṣaláìsí? Ex mi ni ẹran ti ex mi Tóyìn. Wọ́n pọ̀ ìwọ nù. Tóyìn tí ó jọ òun gangan. Ọmọ tí mo sọ pé mi ò láìkí yẹn. Ó mà ṣe o. Wọ́n náà lò ó ni. Ó náà lò ó ni. A máa ń sọ fún wọn kó yé ìrìn òṣì ká gbà pé bó ṣe kọ tiẹ̀ nìyẹn o. Kọ́mọ ṣe àmọ́ ṣe mí wọn kó tó dé ikú ọmọ yìí dẹ̀ ṣe mí bákan. I know. Mi ò expect ikú sí 20 years to come. Kò sẹ́ni téèyàn expect ikú sí. Ọjọ́ orí kọ́ náà fi ń ṣe. Ó ní ọba mi fún méjì. Ṣòṣòrí sì ó lòun wá wo sáìtì àwọn tiẹ̀. Àwọn èèyàn ra lé sí bíbáyìí wọ́n ra lẹ̀ gan-an. Ìgbà kan torí yẹn kò máa lólé ayé gbò lólé ayé gbò. Ìkòkò ẹ̀mí yóò ìkòkò ẹ̀mí. Nígbà tó bá mu wá èmi náà àwọn correction kan tí máa béèrè lọ́wọ́ tí n bá béèrè àwọn correction yẹn tó bá wá dá mi lóhùn màá wá mọ̀ pé ẹni yìí ó rẹ́dì láti fẹ́ ọmọ mi eléyìí tí ẹ̀ tí rẹ̀dí ó kàn fẹ́ tán yẹn ni. Ọmọ pé nǹkan tá àgbàlagbà máa rí nílẹ̀ ẹlẹ́ tó ń wò báyìí tọmọdé bá gorí àjà kò lè rí o ṣùgbọ́n ìdẹ̀fẹ́ kò sí léwò bá náà fẹ́ wá gbà anytime tó bá fẹ́ tó bá ráyè. Ẹ wò mọ́mí ẹ ní problem rárá torí pé Démọ́lá tá à ń sọ̀rọ̀ ọmọlúwàbí èèyàn ni he is loving and caring. Ẹ̀yin ẹ lójú tiẹ̀ èmi náà fẹ́ fojú àgbà wò èmi ò dẹ̀ fẹ́ kọ́ mọ̀ mi ṣe léwọ̀. Ọmọ pẹ́ ní bá máa fẹ́ àbí kó fẹ́ mi náà mọ̀. Mà ó ti di dandan. Yóò yí ká irọ́ o. Ẹ̀yin nìyàwó. Oh, the survival of the fittest.
Nanima Kingdom. Same thing applies to these all. Same thing applies to these all. Mo jáde náà ni náà kí ló já láyà. Because Zolo wà lé mo dẹ̀ gbálẹ̀kùn mi ọ̀rẹ́ ní dá mi lóhùn fẹ́ máa lọ nìyẹn. Àyà ìjà àbúrò obìnrin wà nínú ilé so pé kí ló ṣẹlẹ̀ tí ò dá mi lóhùn. No. Mọ́mì ní àsìkò tí tó kó wá yọjú sáwọn kó wá mú àwọn. Wọ́n dẹ̀ ní kí n béèrè ọjọ́ tó máa wá rí àwọn. Èmi wá yọjú sí mọ́mì. Fún kíni? Kí ló ṣẹlẹ̀? Ṣé bá ń fẹ́ra wa ni? Tòmárì ládẹ wa. Mi ò dẹ̀ lè tó gọ̀lọ̀tọ̀ báyìí lè yá mi kó má béèrè tí mò ń fẹ́. À ń fẹ́ra lóòótọ́ bó ṣé ó sàn kankan pa mi fún mọ́mì ni. Ìyẹn ti di dandan, wọ́n á béèrè tí mò ń fẹ́. Bàbá má sọ fún wọn náà. So mọ́mì fẹ́ kí n wá ra wọn sìn. Má jẹ́ káyà ìjà. Àyà mi já ṣé kò ṣe kí n máa dọ́dọ̀ wọn máa béèrè àwọn question kan tí mi ní mọ́ ìmá dáhùn lọ́wọ́ wọn. Kò possible, mọ́mì ò kì í ṣeré èèyàn bẹ́ẹ̀. Mọ́mì ò burú. Ẹ̀rù tí ń bè mí tẹ́lẹ̀ o torí ọmọ àwọn màmá yẹn o. Wọ́n jẹ́ kẹ́rù báyìí. Tó wàhálà. Bọ́ tí bá ti lọ rí wọn sì ṣùgbọ́n kí mo ti dọ́kọ̀ ìyàwó nìyẹn. Ìyẹn tẹ̀dí dandan kọ́ ẹ kó ṣe wá ló kù àbí ìgbà mélòó. Oh my God, okay. Máa pè wọ́n, ọ̀sọ̀ máa jẹ́ kọ́ mọ̀ gbàtọ̀ máa ti máa wà. Ó ń sọ̀rọ̀ ní pípé o, wọ́n ní kó wá yọjú sáwọn kan lè fojú kójú rìn jù. Kí n wá rí wọn. Kò sí wàhálà kò ṣàǹṣálẹ̀ náà ni màá rí wọn. Màá pè wọ́n náà. Ìyàwó mi tó máa sùn ta ni. Ìrọ̀ ìjẹ̀bà. In fact, mo ti try gbogbo line tẹ all to no avail mi ò rí pé rárá. In fact, mo ti try gbogbo line tẹ switched off ló ń sọ. Àtàná ló ti yẹ kó wá yọjú sí mọ́mì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ last, but he's nowhere to be found and I'm worried. Okay, kò sí wàhálà. Tó bá jẹ́ pé o rí pé kò jẹ́ kó mọ̀ pé kó pè mí. Tó bá dẹ̀ jẹ́ wípé ìwọ náà ló máa jẹ́ kí n mọ̀ má lè pè. All right, Ushe. God bless you.
please, oh. Thinking of lies, please, oh. Ṣé kò sí nǹkan tó ṣe é? Kí ló tó ń ká mi lóhùn? Ẹ má bínú, mo wà kitchen. Ẹ káàbọ̀ ìyá kitchen. Jọ sọ fún mi. Kí ni Fẹ́ràn mi wá ṣe nínú ilé? Mami, ẹ wo long story lọ́rọ̀ Fẹ́ràn mi jàre. Ṣé o gbádùn? Mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ fún mi pé long story. Ṣé o wà òkè ìjọ́ lèmi àti ẹ̀bẹ̀rẹ̀ sí ṣeré? Mò ń béèrè ọ̀rọ̀ tí mi ò mọ̀ díẹ̀. Mò ń béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ sọ fún mi pé long story. Àná tèmi àtàwọn ọ̀rẹ́ mi ṣeré jáde, mo dẹ̀ rí pé Fẹ́ràn mi ti bì sára ní inú mọ́tò ẹ̀. In fact, it was so messed up. Mo láti clean ẹ̀ kí n dẹ̀ gbé lọ́lé, but on getting to their estate gate, only 12 a.m. ni wọ́n ti gate, so I had to bring him home. Ó ṣe kí ni? Dábì náà sọ fún mi ná. Nígbà tó ń pè ní estate yẹn, kí ló dé tó jálẹ̀ sí wí sí estate wọn bẹ̀? Jọ kí ló dé tó gbé sánú géètì wọn? Kí ló ṣẹlẹ̀ tó gbé sánú géètì wọn tó wà fi ń gbẹ̀bọ̀n bí? Ṣé wọ́n ló rán lọ́tí yọ ni? Dábì lóhùn. Ṣé orí pórí ẹ̀ ò pé? Má bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò kí ń gbọ́. Làwùlàwù ló máa ń ṣe káàkiri, ó máa ń bẹ́ káàkiri ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé orí nǹkan tó máa dálẹ̀? Àbí nǹkan tó ti dálẹ̀? Á pẹ́ ò ní ká. Mọ́mí, but ṣé bí ọmọ ọ̀rẹ́ yín ni Fẹ́ràn mi? Èmi rò pọ̀ ọmọ ọ̀tá mi ni Fẹ́ràn mi tó wá sùn sílé mi tó sọ fún mi. Kí ló dé nígbà tí wọ́n ń gbé Fẹ́ràn mi bọ̀? Kí ló dé tí o pè mí lórí aago? Pé ẹ lóò mọ́ mi, mo rí Fẹ́ràn mi báyìí ní station tó wà, mo ń gbé bọ̀ nù lé. Kí ló dé tó sọ fún mi? Ó sì rò pé ilé ti di ilé ẹ, anything tó bá wù ẹ́ ló lè ṣe nù ilé fún mi. Àbí bẹ́ẹ̀ kọ́? Mo dẹ̀ sọ fún ọmọ yìí, ọyìn mò ń sọ fún ẹ, ọyìn mò ń sọ fún ẹ, má rí pípọ́ ojú mi rárá. Ṣé o rí nǹkan tó dálẹ̀? Wò ó, wàá tọwọ́ bo ojú báyìí, ó ní rí omi. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ìwọ rárá, bí ebi rin òṣèré rárá tó rìn kiri, ọlọ́jẹ́ kò rí Fẹ́ràn mi. Tó bá yẹ gbà tí mò ń bí ẹ sọ̀rọ̀ pé má máa rìn dé òru, má máa ṣe léyìí kó dá mi lóhùn ni, ó ní rí Fẹ́ràn mi tó ti lọ ọmọ tí yọ, ó ní má gbégbékúgbé kiri. Bó ṣe gbébọ̀ yẹn tó bá dákẹ́ mọ́ sínú mọ́tò yẹn kọ́, wọ́n ní wọn lọ pa àbí òun rọpò lórí ẹni. Òṣìṣẹ́ ọlọ́dàá tó ń bá káàkiri. Má sọ fún mi, tó bá sọ fún mi kí n má bínú, ìyẹn gangan ni inú màá fi bí mi. Orí bẹ́ẹ̀ ṣe rò. Sọ́ọ́rí kan tí màá fojú ẹ rí nínú ilé yìí, bí mo ṣe rò àti bí wọ́n ṣe rò, wàá sọ fún mi. Àwọn tó láyé lánàá dá, wọ́n ti kú wá sí lọ́wọ́. Ohun ayé àbáyé lọ. Jọ́ fi ṣe ni, mo ní kò yé mọ́ tí mo láti ọdún yìí. Ẹ́ mo sọ ní òrà yé lóde, kí ló lọ sí ọ̀dọ̀ rẹ? What is wrong? What's wrong? Don't tell me what is wrong. Mo ní òní right láti lọ sílé ọ̀rẹ́ mi, ṣọ́ òní lè ní. Àbúrò lọ́wọ́ ọ̀rẹ́ tó lè lọ sílé wọn. Má bí ìṣúná ìfẹsọ̀ wọ́n, lẹ́kọ̀ọ́ lẹ́sìn dẹ̀ wáyé kò ṣe lọ síbẹ̀. Tẹ́bá ti sọ pé bí mo ti ju limit mi lọ, mo ṣe accept yẹn. But kí wá sọ pé mo lọ sùn lé ọ̀rẹ́ yín. Ó mọ tí lásán o, ó mọ tí débi pé o tún bu làákà yẹ mọ́. And I'm talking to you, o tún bá mi sọ pé òní right láti lọ sílé ọ̀rẹ́ mi. Mo ní òní right, just sleep in the house. Kò sí kankan tó ràn mí. A lot is wrong with it, a lot is wrong. Ṣé wọ́n pa mí ni? Ọdẹ fún rẹ̀ mi mo ní mi ò láìkí kankan. Wọ́n lè jáwọ́. This is not you, Mom. What has come over you? Fẹ́mi, ṣọ́ra gidi o, nǹkan tí bá bá sọ ni kò gbà sí mi lẹ́nu. Èmi sì ni yá ẹ, mo ní kò jáwọ́ lọ sí mo mú. Ṣé o kọ́ ẹ sí mi lẹ́nu ni? Ṣé o fẹ́ pa mí ni mo ní kò òní rẹ̀ kàtà sí mi ọ̀rẹ́ mi? This is not you. Fẹ́mi, ṣọ́ra o. Mo ní kò ṣọ́ra mo bá ẹ sọ tún pọ̀ mi lẹ́nu. Ṣé o bá tún pa mí ni? Jáwọ́ inú àti mo mọ̀ ọ́ ní gbọ́. Àǹtí mi ẹ ṣe sùúrù. Kí ló ṣẹlẹ̀? Fẹ́ràn mi lọ sùn ní ọ̀rẹ́ yín. Ẹ ṣe lè ọ̀tá yín ni kó lọ sùn ní. Ṣé àwọn ọ̀rẹ́ yín náà ló wá sọ̀rọ̀? Wọ́n ti pọ̀jù. Bẹ́ẹ̀ ṣe máa rú ọkọ̀ jù. Ṣé mo gbà sọ̀rọ̀ ni? Ó ń jáwọ́ ní òbèrè pé kí ló ṣẹlẹ̀? Gbogbo nǹkan tẹ́ǹsọ náà ni mò ń gbọ́ mi ní láti bèrè inú lọ sùn ní ọ̀rẹ́ yín. Ẹjọ́ àti mi ṣe lè ọ̀tá yín ni kó lọ sùn ní. Ṣọwọ́ wèrè ni. Mo ní mi ò nífẹ̀ẹ́ sí. Mi ò nífẹ̀ẹ́ sí kọ́mọ mi kó máa sùn kiri. Ilé mi ni ilé ẹ̀ kó sùn lé. Kó sùn lé ni. Ṣé ọmọ rẹ yóò lè wá sọ́dọ̀ tí yín? Ṣé kò lọ́mọ obìnrin ni? Ṣé kò lọ́mọ obìnrin ilé? Mo ní mi ò fẹ́. Mi ò nífẹ̀ẹ́ sí, mi ò láìkẹ́ rárá. Kí ló fẹ́? Ó dàgbò mọ̀ pé múùdù tí mo wà yìí mi ò tẹ̀ fẹ́ gbọ́ anything. Lẹ́yìn mi ò gbọ́. Ṣọlá ìpè mí lẹ́mìí ni wọ́n ní mo gbọ́. Ó yẹ máa lọ. Mo ní kó máa lọ. Má jẹ́ fi kọ́ra bẹ́ẹ̀ o. Tó gbà
kú wọ́n ti lọ. Wọ́n ní kí ló ń wá lé mi? Ṣé mo invite ẹni ṣé mo pè é ni? Kò jáde wọ́n lé mi jọ. Mo ní kò jáde. Ìwọ. Wúrọ̀lá. Wo Wúrọ̀lá ṣe sùúrù máa kúrò nílé. Yé tètè ṣọ́ọ̀jù. Ìyẹn kọ́ lèmi bá wà o. Kí ló bá wà? Wúrọ̀lá, abẹ́tẹ̀ kò tètè fi fẹ́ràn mi sílẹ̀. Ọ̀ẹ́s, ẹyẹlé ló ń bẹ̀ ẹ̀tàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. By the time tẹ́lẹ̀ yẹn bá bọ́ síbẹ̀, á scatter everything. Bẹ́ẹ̀ni ẹ̀ sọ̀rọ̀ jàre ṣó ń ṣeré ni. Kí n fi tani sílẹ̀. Fẹ́ràn mi ọmọ tèmi. Bẹ́ẹ̀ni. Wá! Alájọ lè ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó dẹ̀ mọ́. Gbọ́ pé kí ni? Ó mọ̀ dáadáa. Ó yẹ kó yí ẹ. Owó òbí ẹ̀dá kò Ó sọ́dọ̀ yẹ kó yí ẹ. Kí ló ń yẹ ìjọ pẹ́ẹ́nu sọ̀rọ̀ jàre? Kò sí kò tí ì fẹ́ fọmọ ẹ. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Àánú ò ṣeré. Àjọkẹ́ jáde kó mi. Bí o jáde kó mi lé mi jọ. Wà á bí ọmọ òṣì. Ṣá bí ọmọ ìwọ ìṣá. Kí mi fi ọmọ tèmi sílẹ̀. Wò ó má rò rárá. Kókó ṣì àrẹ kó jáde kó mi lé mi. Kí ni? Ẹ̀rọ báyìí ló máa fi fẹ́. Wọ́n ní mi ò ní fi sílẹ̀. Ṣọ́ọ̀rọ̀ ni ṣe ti pa ni. Wọ́n ní mi ò fọwọ́ mi sílẹ̀. Wọ́n ṣe lọ fọwọ́ tiẹ̀ lẹ̀. Wọ́n dájú kó ṣì ọ̀rẹ́ o. Ìkòkò rẹ̀ mi. Sọ fún mi, kí ni problem ẹ? Kí ni ìṣòro ayé ẹ? Mo máa sọ tèmi fún ẹ. Rárá ṣe nǹkan tí mo ní kó o ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ká dẹ̀ kúrò lórí ẹ̀. Wo ìyá fẹ́ràn mi jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Ẹyẹlé ló ṣì ń bẹ́ẹ̀ tán. By the time tí ẹdìyẹ bá bọ́ síbẹ̀, ìwọ náà mọ̀ pé ó máa ṣe yánmayànmá ni. Ó dẹ̀ mọ̀ mí o. Tètè ló ṣe nǹkan tí mo ní kó o ṣe lẹ́rọ̀. Lẹ́nu tiẹ̀ àbí? Lẹ́nu tiẹ̀ ó dẹ̀ mọ̀ mí o. Wípé idà ni mí. Tó bá fọwọ́ padà mi lójú màá ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́. Lẹ́nu tiẹ̀ ìyá fẹ́ràn mi. Lẹ́nu tiẹ̀ ṣẹ́ mi. Kò burú. Bí kú ló nu oko ni. Bí tàkùtẹ́ ni. Àjọṣojú èmi àti ẹ. Báluwẹ̀ tó náà fẹ́ dodo ni. Wò ó. Kò sí wàhálà. Tàrẹ́ẹ̀dì já kúrò lórí fóònù fún mi jọ. Kúrò lórí fóònù fún mi. Lórí burúkú. Mọ́mí. Kí ló fa ìjàkadì lórí ọ̀fà láàyè ìyàtọ̀ rẹ yín? Àjàlá tá nà. Ṣé bí ìwọ ni? Àbí kí n ṣe wọ? Ṣé wọ́n kọ́ ni? Àwọn oníkún ni ẹran mi yẹ. Ibi yẹn kọ́ lójú ọ̀tún, ẹran ẹ̀fọ́ ló tó kí tòsí. Ṣé wọ́n kọ́? Mọ́mí, mi ì rí nǹkan tí mo ṣe tó wrong now. Ẹ ti ní kí n má fẹ́ràn mi ò fẹ́. Àbí ṣé torí tìjọ́ yẹn tẹ̀rí? Mo kàn ẹ́ ọ̀pẹ ó mọ tí yóò bí tí mo ti rí mo dẹ̀ ní. Bẹ́ẹ̀ náà rí burúkú sọ́hun. Nígbà tó wá mọ ọtí yóò yẹn, ṣé wọ́n lọ rọ́ lọ́tí ni? Mo kàn ní kí n ẹ ọ̀pẹ ẹgbẹ́. Ẹ kò rí burúkú wọn lọ bá mi sọ. Ẹ bu wèrè wọ. Àwọn orin tí ọ̀nà pẹ́ tó ń ṣe, oṣù orin tó tún lọ́ṣọ́ ti. Dẹ́mi lóhùn. Kò rí bẹ́ẹ̀ mo kàn ní kí n gbà tó jẹ́ pọ̀ mọ́ ọ̀rẹ́ yín ni mo. Mo rò pọ̀ mọ́ ọ̀tá mi ni. Mo rò pọ̀ mọ́ ọ̀tá mi ló gbé wálé ni. Owó onílé tiẹ̀ ni. Àbí ìgbà tí wọ́n ṣoore fún kílódé tó gbé lọ lé ẹ̀ tàbí kó wá bí jágbà sí. Ọ́fíìsì ẹ̀ fi kó bá mi. Àbí bẹ́ẹ̀ kọ́. Tí bá ẹ má fi. Wò ó jẹ́ kí n sọ fún ẹ. Oyin. Ìrìn òṣì tí mò ń sọ fún ẹ pé kò yẹ rìn káàkiri. Òun ló jẹ́ kó o rìn rádaràdà tó lọ́kọ̀ lọ pàdé ewu lórí burúkú lọ́nà. Àbí wàá rí mi wò bí ìran. Tó pamọ́ o. Ẹ má bínú. Regete ni o. Ìwájú elédùn ọba. Àwọn tó láyé lánàá dá. Wọ́n ti kú wọ́n ti lọ o. Ìyá mi, ó máa ń gbọ́ smart gan. Torí kọ̀ọ̀kan ìlú mi wà lọ́wọ́ ìpàdé fẹ́ ṣáájú mi fún. Wúrọ̀lá, arúfún ni kó tó dání. Àgbà ìjàkadì ni wọ́n pè. Ní nǹkan tó mọ̀ tá a jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó wá lórí tiẹ̀, ó wá ní rárá kò rí bẹ́ẹ̀ mọ̀. Èmi ló fẹ́ sọ sí polówó ayé. Mi ò ní gbà fún ẹ. Àwọn èèyàn máa fi àjùlọ mọ̀ ẹ́. Màá fẹ́ ìwọ̀n díẹ̀ fún ọ̀rọ̀ tó bá wá sí ọ̀dà sọ̀rọ̀. Màá wù ní ọmọ ìfẹ́ràn ṣe tuntun. Èmi náà kọ́ tó lè ṣe o. Àwọn kí wọ́n tó ṣe. Ìwájú báyìí, o lè rò bérò. Wúrọ̀lá! Same thing applies to these old
in applies to these old. Survival of the fittest. Nanima kingdom. Lákàtà bá lóbìnrin òrìṣà tí ń bẹ lájùlé ayé. Òun ni wọ́n fi ṣàjùlé ayé dé igún gẹ́gẹ́. Olóró tó lóbìnrin òrìṣà tí ń bẹ lájùlé ọ̀run. Òun ni wọ́n fi ṣàjùlé ọ̀run tó igún gẹ́gẹ́. Obìnrin dúdú abìdí yẹ̀kúyẹ̀kú lóbìnrin òrìṣà tí ń bẹ lágbède méjì ayé òun ọ̀run. Òun ló fi ṣàjùlé ọ̀run tó igún gẹ́gẹ́. Obìnrin dúdú abìdí yẹ̀kúyẹ̀kú lóbìnrin òrìṣà tí wọ́n fi ṣe lé ayé tó igún gẹ́gẹ́. Ajé o ògúngún nísọ onísọ bòjì ìwọ mo pè lónìí kó jẹ́ mi níjà bá pé eégún ajẹ́ níjà bá porò lòrò dáhùn níjà bá pọmọ láìkoro ní wà ní ọjà wà bá ní. Ajé o mo pè ọ́ lónìí kó jẹ́ mi níbikíbi tí wọ́n bá ti ń ṣètùtù ajé lónìí ẹ fi ṣèṣèré sé wọn mọ́. Tèmi arínájà báyìí ni kó ṣe lónìí ètùtù ajé tí mò ń ṣe lónìí ni kó ṣe ẹ máa fajé mọ́ra ẹ máa fajé mọ́ra ẹ máa fajé mọ́ra. Ẹ wò mí ṣe rí ní báyìí ìkádìí ètùtù ni mò ń ṣe fún yín lónìí yóò sì jẹ́ fún yín. àṣẹ àṣẹ àṣẹ. ẹ jẹ́ òtítì bàbá jẹ́ ẹ jẹ́ tọlọ́gìnìgìnì bàbá àràdà ẹ jẹ́ tàkóòkó tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ẹ tún fàjẹ́ mọ́ra lẹ́nu. ní báyìí ètùtù ọ̀hún ni mo ti ṣe tán yìí o lọ́jọ́kọ́jọ́ tẹ́ ẹ bá ti rí olùwọ̀ tẹ́ ẹ fẹ́ lò ohun tẹ́ ẹ máa pèrè ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Ẹ máa pé ọmọ àti kékeré pẹ̀tù. ọmọ àti kékeré pẹ̀tù. Ọ̀nà dókè tán ó yà pàlàká. ọ̀nà dókè tán ó yà pàlàká. Ẹ pè lẹ́ẹ̀mejì. Ẹ tún wá máa ní fowó lọ̀ mí fòwò lọ̀ mí. 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 Tóbì bá so afọ̀rọ̀ tiẹ̀ lóòṣà. tóbì bá so afọ̀rọ̀ tiẹ̀ lóòṣà. Bórógbó bá so afọ̀rọ̀ tiẹ̀ lọ́ṣọ̀gbó. Bórógbó bá so afọ̀rọ̀ tiẹ̀ lọ́ṣọ̀gbó. Ẹ̀yin ayé ẹ wá fowó lọ̀ mí ẹ wá fi ọwọ́ lọ̀ mí. ẹ̀yin ayé ẹ wá fowó lọ̀ mí. ẹ wá fowó lọ̀ mí. Ẹ wá mú owó ẹyọ yìí ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lọ rèé fi pa olùwọ̀ ọ̀hún lára báyìí tẹ́ ẹ bá ti fi pa lára tán. Ajé ti bẹ̀rẹ̀ sí ní bá yín gbé owó ti bẹ̀rẹ̀ sí ní yálé yín. Bẹ́ẹ̀ ni kókókó báyìí larọ tá lé òjòjò níṣòro kó má lè nájà kókókó larọ tá lé. Ajé ti bẹ̀rẹ̀ sí ní gbélé yín. ẹ ṣe bàbá bàbá ẹ jọ ẹni tí a bá lo kinní yẹn fún ṣé kò ní kú lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ gbọ́ mi kò ní kú lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ yóò padà gbé burúkàjà náà ni yóò padà jílédùmarè ń pè àmọ́ kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ yóò tó bí ọ̀sẹ̀ bíi mélòó kan síra wọn. Àmọ́ ẹ wá gbọ́ mi tàbí kẹ́ ẹ gbọ́ mi dáadáa o. Ṣé ẹ rí ọmọ tiyín tó jẹ́ obìnrin tó bá ti mọ́kùnrin wálé pẹ́ni tóun fẹ́ fẹ́ rèé tẹ́ ẹ bá ti lu ọmọkùnrin ọ̀hún tán tàbí ọmọ tiyín tó jẹ́ ọkùnrin tó bá ti mọ́bìnrin wálé pẹ́ni tóun fẹ́ fẹ́ rèé tẹ́ ẹ ti lu ọmọbìnrin ọ̀hún tán
ẹ mọ ọ̀nà bẹ́ẹ̀ ṣe ya àwọn méjèèjì tí wọn ò gbọdọ̀ fẹ́ra wọn lásìkò tẹ́ ẹ bá lò yìí. kọ́ bá máa fura sí wa. nígbẹ̀yìn lẹ pa nítorí àjẹ́ tó bá máa pọ́nmọ́ jẹ́ ẹ̀jẹ̀ kì í yọ lẹ́nu ẹ̀ àbẹ́jẹ̀ wà lẹ́nu tí ẹ lánú yìí jù. èmi náà mọ̀ pé wọ́n gbádùn yín ìbẹ́yìn ni wàá wò mí ìyá dúdú gbà lọ́ọ̀ mi ìyá pupa bàbá tiẹ̀ rí ẹ wá gbọ́ mi tàbí kẹ́ ẹ tún gbọ́ mi dáadáa ṣé ẹ rí ìkòkò tí ń bẹ lọ́wọ́ tí yín ẹ̀mí ọ̀rẹ́ yín ní bẹ́ẹ̀nbẹ́ ìkòkò tí ń bẹ lọ́wọ́ tí yín ẹ̀mí ọ̀rẹ́ yín òun ní bẹ́ẹ̀nbẹ́ ẹ wá tọ́jú ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ẹ̀mí tí yín gangan ẹ tọ́jú ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ẹ̀mí tí yín gangan ó ti di egungun tá a so májá lọ́rùn ajá ò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ ni ò sì gbọ́dọ̀ sọnù. tọ́jú ẹ̀mí mi o náà tọ́jú ẹ̀mí mi o. ẹ wá gbélé yìí sínú ẹ̀ bá ti délé ibi tí mo ṣe fún yín náà kí n lè gbádùn yín náà. ẹ máa gbádùn wa rà. ọmọ àti kékeré pẹ̀tù. ọ̀nà dókè tán ó yà pàràkà. ọmọ àti kékeré pẹ̀tù. ọ̀nà dókè tán ó yà pàràkà. fowó lọ̀ wá bí òbí bá so ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lòrìṣà. bórógbó bá so ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lọ Ṣàngó. ayé ẹ wá fowó lọ̀ wá ẹ wá fi òwò lọ̀ wá. Ìkòkò rẹ̀ mi. Gbogbo ohun tó pamọ́. Gbogbo ohun tó pamọ́ o. Rẹ̀gẹ̀dẹ̀ ni o, rẹ̀gẹ̀dẹ̀ ni o. Ìwájú Elédùà ọba. Àwọn tó láyé lánàá dá wọ́n ti kú wọ́n ti lọ o ohun ayé àbáyé lọ ìtàn ni gbogbo rẹ̀ á dà o bóò ni ó ṣe rí bóò ni ó ṣe dùn tá a bá máa ṣí ṣe ti ara yóò fi fẹ́ràn mi. Mami, ẹ̀yin lẹ lọ tó yìn. bẹ́ẹ̀ni àwọn àlàpà tó yìí bá a ṣe máa ṣe nìyẹn tó bá ti kan ọmọ mi ọkùnrin tó bá mú wálé òun la máa lò bá a ṣe fi ń ṣe nìyẹn àmọ́ ṣàdédé lóyún mo fẹ́ràn mi wá gẹ́gẹ́ bí nǹkan ètùtù nìyẹn ìbá ní àlè lọ mo wá wò pọ́ dàlẹ́ ní bá lọ fọ́ kòkó ẹ̀mí ẹ̀. ẹ wò mí ibi táláì mọ̀kànmọ̀kàn tí ń fi ṣera ẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ ni wọ́n sọ wípé ìbùkún Olódùmarè ní mú nílà àmọ́ Elédùmarè gangan náà ò kájò tá a bá ti lè fọwọ́ síbi dọ́wọ́ gbé. Bàbá kí ni solution sí nǹkan tó wà nílẹ̀? ẹ gbọ́ mi kò sí solution kankan solution kan ṣo tó wà ní pé ká fi ẹ̀mí ra ẹ̀mí nítorí ìkòkò tí mo gbélé yín lọ́wọ́ lọ́jọ́ kìíní àná tí mo sọ fún yín pé ẹ̀mí ìwọ ní bẹ́nu tí mo gbé lóhun lọ́wọ́ pé ẹ̀mí tòun ní bẹ nínú tí mo gbélé wọ lọ́wọ́ irọ́ ni o ìkòkò ẹ̀mí oníkálùkù mo gbélé yín lọ́wọ́ o. nígbà tí mo ti lẹ́yìn lò ọmọ ìyá yín méjèèjì ńlá lò ó. òun lágbára bọ̀ àìsè lásán.
ṣe é ṣe tán kábẹ̀rẹ̀ iṣẹ́.